Kíkorò oyin kíkorò oyin kíkorò ìwà ayé oyin kíkorò ayé wa ọ̀dẹ̀ nírí korò ẹ̀yin tẹ́lẹ̀ ń gbọ́ wa lé ayé yín náà ní korò. Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi níbí báyìí la wà ní ìlú Àgọ́ Òwòye la wà yìí ní ọ̀dọ̀ bàbá wa Bakare Onabanjo oyin korò tí ọlọ́jà Ẹ̀dùwẹ̀ ti Àgọ́ Òwòye. Bàbá papòdà ní àná ní dédé bí agogo bíi 4 ìrọ̀lẹ́ àná, àmọ́ lónìí gbogbo àwọn ènìyàn wọ́n ti péjú pésẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa sí ààfin wọn báyìí. Bàbá wa lọ rí mọ́. Ayẹlẹ ìwòye bàbá wa lọ o. Bàbá wa lọ rí mọ́. Àríyá ìwòye bàbá wa lọ o. Bàbá wa lọ rí mọ́. Ṣífọ́ ọlọ́jà bàbá wa lọ o. Àwọn bàlọ́ orí bàbá ojúṣe wa tòtòrò. Ojúṣe wa tòtòrò. Tẹ́ ẹ bá wò ó ẹ rí ọkùnrin ẹ rí obìnrin ọmọdé àti àgbàlagbà ti péjú pésẹ̀ síbẹ̀ lónìí àti gbogbo àwọn ṣàkóṣàkó ìlú gbogbo wọn ti péjú pésẹ̀ sí bíbáyìí lónìí. Àwọn máa mú wá sójú ìwòran yín bó ti ń lọ ní bíbáyìí lónìí. Àwọn ọmọ bàbá wa tó gbésẹ̀ yìí wọn ò bá wa sọ̀rọ̀ àti àwọn Afẹ́nifẹ́re náà bákan náà wọn yóò bá wa sọ̀rọ̀. Ẹ má gbàgbé pé lónìí Àgọ́ Òwòye ó gbà àlejò nítorí pé tó bá sọ̀rọ̀ bàbá oyin ìkorò yìí, bàbá yìí jẹ́ ọ̀kan gbòógì nínú Agẹmọ. Òun gan-an ni àgbà nínú àwọn alágẹmọ, bẹ́ẹ̀ ni òun ni àgbà nínú àwọn alágẹmọ. Bàbá yìí sì lò ọdún 104 years 104 ni bàbá yìí lò kí bàbá yìí tó jáde láyé. Follow wa, ẹ like, ẹ comment, ẹ sì tẹ̀síwájú láti máa wo gbogbo bó ti ń lọ. A ó máa mú wá sójú ìwòran yín. sọnù lára àwọn tí òré sọnù lára àwọn ní sọ pé oyin korò yìí ò ṣètò. Àwọn tó sọ pé oyin korò yìí ò ṣètò. Àwọn tí òré sọnù lára wọn. Orúkọ tọ̀dọ̀ mi ni Ọ̀túnba Owólabí Onabanjo oyin kíkorò tí mo jẹ́ ọ̀tún babalọ́jà Àgọ́ Òwòye. Ọmọ kú ojú òpó dí arẹ̀sà kú ẹnu ìṣàǹṣọ̀fọ̀. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi ni ọ̀tún babalọ́jà Àgọ́ Òwòye tí mo jẹ́ Owólabí Onabanjo tí mo sì jẹ́ ọmọ bíbí inú ọlọ́jà adìyẹ ìwòye oyin kíkorò Rafiu Onabanjo Bakare mo jẹ́ ọmọ bíbí inú wọn. Bàbá wa ló wàjà torí ọba máa ń wàjà ni, ọba kì í kú. Ọba ni wọ́n, ọlọ́jà ni wọ́n, bí wọ́n ṣe ń ṣe ọba náà ni wọ́n ṣe ń ṣe ọlọ́jà. Tìtorí àlà ṣe láti lo àwọn ẹgbẹ́ lóhùn pé wọ́n wọ àjà kì í ṣe pé wọ́n kú. Bàbá wa Onabanjo ọlọ́jà Ẹ̀dùwẹ̀ ìwòye oyin kíkorò àwọn ni wọ́n wàjà. Òun ni wọ́n wàjà lánàá. Gbogbo àwọn èèyàn ni wọ́n péjú pésẹ̀ níbí ilé ní láti wá bá wa ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn. Ifá kan ló sọ pé gbémi lérí kí n kí fáre fún ẹ, sọ̀mí kalẹ̀ kí n kẹ́ ẹ̀rọ̀gbẹ̀dẹ̀ ní bàbá mi kọ́ ni, bàbá mi ò kọ́ mi léyìí tó le gbogbo bí ọ̀tá. Adíbáfọ́ Ọ̀rúnmìlà wọ́n ní bàbá ṣọdún ọdún ni wọ́n ní kò ní ṣẹ̀mí sí, wọ́n ní kí bàbá kó lọ ṣàgbọ́n ilé alàgàdà fàyàwó Ọ̀rúnmìlà ló dáfà àgbọ́n ní règún. Wọ́n ní kí bàbá wọn ló ṣọdún ọdún ni wọ́n láti ṣẹ̀mí sí, wọ́n ní kí bàbá kó lọ ṣàgbọ́n ilé, bàbá lọ ṣàgbọ́n ilé, wọ́n ní kí bàbá lọ ṣàgbọ́n oko, bàbá ṣàgbọ́n oko, wọ́n ní kí bàbá kó lọ wáwé ikọ̀ ìsọlọ́run, bàbá ti ṣàgbọ́n ilé, ó ti wáwé ikọ̀ ìsọlọ́run. Ǹjẹ́
agbọ́n ilé kì í yóko agbọ́n oko kì í wálé kọ̀yìn sọ́run kì í yọ̀run àwọn bá máa bá wọn ṣòdì ayé bàbá wa ni ó wàjà àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé bàbá wa ẹ̀rìndínlógún ni Ifá ẹ̀rìndínlógún òun ni kì í fá ẹ̀rìndínlógún náà ni ọmọ tí bàbá wa tó fi sílẹ̀ èmi wá jẹ́ nọ́mbà 5 nínú àwọn ọmọ ẹ̀ ìkarùn-ún ni mo jẹ́ náà ọmọ bàbá tó ẹ̀rìndínlógún gbogbo wa ẹ̀rìndínlógún ni wá torí ẹ̀rìndínlógún òun lọmọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni Ifá ni máa fi gbèsè torí bàbá tó kú yìí babaláwo ni àwo tó bá gbá fa yọ̀rọ̀yọ̀rọ̀ ni máa sọ fúnra wọn Ifá kan ló sọ pé ìgbínláwo ìsójúdé olùfọ̀láwo ìdọ̀dọ̀bá táàdì yẹn bá làwọn aláyẹ adébábá alágbé ọmọ tẹ́lẹ̀kọ́ gẹ́tù kọ̀ lọ́rùbọ̀ ní kọ́ láyé wọ́n ní kó rúbọ ǹjẹ́ má jíṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi ọ̀gàrà mi lálẹ́ má jíṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi ọ̀gàrà mi lálẹ́ ìgbínláwo ìsójúdé ọ̀gàrà mi lálẹ́ má jíṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi ọ̀gàrà mi lálẹ́ bàbá wa tó wàjà yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ lọ babaláwo ni wọ́n aláwo nífá tó ń fi ọ̀pẹ̀lẹ̀ tó fi ń kọ́ ọmọ lédè ọ̀sẹ́rẹ́ òun ni bàbá wọ́n gbìyànjú nígbà ayé wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ lọ́tún wọ́n ṣiṣẹ́ lọ́sì wọ́n ṣe bábà wọ́n ṣe produce àmọ́ àbálọ àbábọ̀ ìgbà tí wọ́n tẹ̀síwájú ṣọ́ọ̀ṣì kérúbù ni wọ́n ti sọ fún wọn ní 1956 gẹ́gẹ́ bí ìtàn tó pa fún wa ní máàmù ni wọ́n ti sọ fún bàbá mi àti ìyá mi pé ìgbàlà wọn ò síbẹ̀ pé wòólì ni wọ́n tán fi àmùrè tán fi lé wọn jáde pé kí wọ́n lọ sí gbé Ifá kan lọ tẹ̀fá pé wòólì ni pé gbogbo ayé ló máa wólẹ̀ fún wọn. ti fáṣẹ ìgbà tí mo ti sọ pé ìgbínláwo ìsójúdé olùfọ̀láwo dọ̀dọ̀bá tádìyẹ bá làwọn aláya alágbé ọmọ tẹ́lẹ̀kọ́ gẹ́ ó ti kọ́ lọ́rùn pọ̀ nìkan láàyè ǹjẹ́ má jíṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi ọ̀gàrà mi lálẹ́ má jíṣẹ́ ẹlẹ́ẹ̀dáràn mi ọ̀gàrà mi lálẹ́ bàbá ìgbà tó dé gbó Ifá wọ́n tẹ̀fá fún bàbá wọ́n ṣe bí wọ́n ti ń ṣe Ifá tó bí bàbá òun ni ọ̀ṣẹ́ ìtura aríhùnsẹ́gùn arígunugún tako fẹ́ bọ ọ̀nà gbá kọ̀ọ̀kan máwẹ̀ ẹ̀yin ọmọ pé iṣẹ́ àlànà ṣòro adífáfin wọn rántí sọmọ rèrè okun òun ni Ifá tí wọ́n bí bàbá nígbòdù ibẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ fún bàbá pé babaláwo níṣẹ́ pé kó lọ máa ṣe babaláwo ìgbà tó wá di pé wọ́n jíṣẹ́ fún ó wá tẹ̀sẹ̀ Ifá bọ̀ ó tẹ̀fá ní 1958 ni bàbá wa tẹ̀fá wọ́n ń bá rẹ̀ àníyàn bọ̀ wọ́n kọ́fà gbọ́rún wọ́n sún yẹ̀rẹ̀ gbóṣù mẹ́fà wọ́n dáná eléjogún gbọ̀dún mẹ́ta ó wá di iṣẹ́ Ifá ìyàwó wọn á bẹ̀ sí ní bí wọn á bẹ̀ sí ní rẹ̀ fún wọn àbí àwa náà á bẹ̀ sí ní kọ́fá kó tó di pé àwọn tó wà lẹ́yìn mi náà á bẹ̀ sí ní kọ́ wọn nífá tó iṣẹ́ bàbá tá a bá lọ́wọ́ wọn òun ni babaláwo baba ńlá awo baba tiwa baba ńlá awo ni awo tó gbọ́fá tó ń lo ọ̀pẹ̀lẹ̀ tó ń lo ìkin Ifá òun ni bàbá wa Ifá sọ pé para làwọ ayé mọ̀mọ̀ láwo òde ọ̀run gbàmígbàmí láyé lólódùmarè adúbábò olódùmarè àgọ̀ tán èyí tó dá láàyè tán ó gbọ́ ti kalẹ̀ oníkan fi máa ṣe amára lóore ṣe kan kò ní kó ṣe kan kó ààrẹ adúbábò àìkúlọ́lá tí ì ṣe pọ̀ tó òrìṣà ǹjẹ́ àìkúlọ́lá ọtí rẹ̀ doyin ọtí rẹ̀ dùn ládùjù àìkúlọ́lá ọtí rẹ̀ doyin oyin kíkorò ẹdìyẹ ìwòye ọtí rẹ̀ doyin ọtí rẹ̀ dùn ládùjù ẹdìyẹ ìwòye ọtí rẹ̀ doyin ayọ̀ àti oyin ni ohun tó mú orúkọ wá pé bàbá wa ń jẹ́ oyin kíkorò òun ni pé àpèjá orúkọ ni kì í ṣe orúkọ gangan àpèjá ni ní ìgbà tí wọ́n wà lọ́mọdé gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n pa fún wa torí àrọ́bá ní bàbá ìtàn wọ́n sọ fún wa nínú èdè Yorùbá pé tí àwọn èèyàn bá wọn sọ̀rọ̀ àwọn kì í bínú tó bá sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn àwọn ò ní bínú àwọn kì í bínú àwọn màmá rẹ́rìn pé tó bá dẹ̀ wá bèèrè lọ́wọ́ àwọn pé kí ló fà á táwọn fi ń sọ̀rọ̀ tó ṣe kíní sáwọn táwọn ò bínú a sọ pé oyin kì í korò pópò sẹ́dà tó máa fi oyin sẹ́nu tó máa bínú àtòjọ́ ọjọ́ náà ti sọ bàbá wa ní oyin kì í korò agbọ́jú bá orúkọ yẹn lára wọn ni orúkọ yẹn náà ni wọ́n ń lò títí di ọjọ́ ìní tí àwa ọmọ wọn náà tá à ń lò tá a sì ń jẹ́ lórúkọ tó jẹ́ orúkọ yẹn ló tọ̀ káàkiri àgbáyé pé oyin kì í korò oyin kì í korò oyin kì í korò ìwà ayé oyin kì í korò
ayé wa ọ̀dẹ̀ ní koro ẹ̀yin tẹ̀dẹ̀ ń gbọ́ wa lé ayé yín náà ní koro. Bàbá wa ó jẹ́ èèyàn kan pàtàkì ní ìlú Àgọ́ Ìwòye, ní gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú, ní gbogbo Ògùn State, ní gbogbo Nàìjíríà. Bàbá wa jẹ́ èèyàn kan pàtàkì nítorí pé òtítọ́ òun lomi alùfẹ́. Ẹ jẹ́ ká ṣe òtítọ́, ẹni tó bá ṣe òtítọ́ òun ni malẹ̀ gbè. Ẹ jẹ́ ká ṣe òtítọ́. Bàbá wa jẹ́ onítìtọ́ ènìyàn tó ṣe é fọkàn tán, tó sì ṣe ìwòsàn àti ìgbàlà fáwọn èèyàn láì ní ètò ọ̀lẹ́ sọ pé business card àbí soundboard pé àdẹ̀ kí advertise. Àwọn ẹni tó bá wá sọ́dọ̀ wa torí ìwòsàn torí ìgbàlà ló máa sọ fáwọn tó kù pé òun dúpẹ́ lọ́wọ́ rí òun, ibi báyìí lòun ti rí ìwòsàn, ibi báyìí lòun ti rí ìgbàlà. Tí bàbá wa tó sì lo 100 ọdún àti 4 òun ni bàbá wa lò kó tó jáde láyé. Orúkọ mi ni Ọlábísí Subedat Alimi. Mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n fún bàbá wa Oyin Kíkorò. Nǹkan tí mo lè sọ nípa bàbá pọ̀. Tó bá fún mi láyè láti January 1st títí di December 31st mi nífẹ̀ẹ́ ìkan pé méjì torí ẹni tí a gbé lọ́dọ̀ wọn ní kékeré ni wọ́n. Ìyá tèmi jẹ́ àkọ́bí ìyá tó bí wọn, ọ̀dọ̀ wọn làwọn gbé ní kékeré. Láti kékeré yẹn bẹ̀rẹ̀ àwọn fún ara wọn bàbá yìí gangan àwọn náà sọ mí ní Ọlábísí tí mò ń jẹ́ lónìí tí gbogbo ayé mọ̀ mọ́. Bàbá wọn jẹ́ akíkanjú ènìyàn tí ara wọn gba gbogbo ènìyàn mọ́ra, tí ò sí nǹkan kan tí wọ́n fi ń pamọ́ fún ènìyàn rárá. Ní ìgbà táwa ń kékeré a lè mọ̀ ipá àwọn kan náà bí gbogbo àwa méjèèjì táwa bá wọn. Èmi àtẹ̀gbọ́n mi kọ́lọ́run bá mi fọ̀rùn kẹ́yìn wọ́n pè ní Danjuma, òun ló sọ yẹn lọ́la Sọjí. Nígbà táwa pẹ̀lú wọn gbogbo bọ́n ṣe ń ṣe fún ọmọ tó bí nínú ara wọn òun ni wọ́n ń ṣe fún àwa náà. Oúnjẹ tí A bá jẹ òun náà ni B máa jẹ, oúnjẹ tí B máa jẹ òun C máa jẹ. Kì í ṣe wípé wọ́n máa gbé oúnjẹ kan fún èèyàn kan, wọ́n máa gbé nǹkan kan fún èèyàn kan, ó ti o. Bójá aṣọ ló máa rà fún wa ó máa rà papọ̀ ni, tó bá jẹ́ owó ló fẹ́ fún wa ó máa fún wa papọ̀ ni. Kódà tí a bá létí ìwádìí tó bá máa nà wá gbogbo wa la ní ẹgbà wa size by size, gbogbo wa la ní ẹgbà wa size by size tó wà ní ara ibi tó ń fi pamọ́ sí. Kì í ṣe pé kí èèyàn kan ṣẹ̀ kọ́ máa ní lọ́mọ ẹgbà tó máa lọ́mọ ẹgbà méjì o tí ọgọ́gọ́gọ́gọ́ ló máa mú. So bàbá wọ́n jẹ́ akíkanjú ènìyàn, wọ́n jẹ́ bàbá dáadáa sí gbogbo wa. Ẹ̀ẹ́dẹ̀ lè wá kí bàbá mi láyé bẹ́ẹ̀ ṣe ń jókòó ló máa sọ pé kí lẹ máa jẹ, làwọn ìyàwó náà máa kúrú náà máa ga náà máa ṣóúnjẹ náà máa ṣe gbogbo ẹ̀ náà máa gbé wá fún wa. Bàbá mi jẹ́ akíkanjú ènìyàn dáadáa. Àdúrà mi sí wọn ni wípé kí Ọlọ́run Olódùmarè ọba tó dá wọn sáyé tó tún pè wọ́n padà sí ọkàn ayé ẹ̀ báyìí kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Gbogbo wa àtọmọ tó bí lára wọn, àtọmọ ẹ̀gbọ́n, àtọmọ àbúrò, àtọmọ ẹbí, àtọmọ ará, k'Ọlọ́run Olódùmarè kó dàpọ̀ ẹ̀bù wá kí nǹkan kan má ṣe wá. Láàkọ́ náà orúkọ tèmi ni Oyin Kíkorò Adébísí Ògúntádé. Mo jẹ́ ọmọ bíbí inú bàbá wa Onabanjo Bakare Oyin Kíkorò tí a mọ̀ sí Oloja Ẹ̀dùwẹ̀ Àgọ́ Ìwòye. Àwọn àgbà bọ̀ wọ́n ní wọn kì í ka mọ́ fọ́lọ́mọ, ṣùgbọ́n tá bá ní ká kà ní méjì mẹ́ta màá wà ní ipò 11. Bàbá mi kọ́ mi nífà kan, wọ́n ní gbé mi lérí kí n kí fáàrí fún ẹ̀sọ̀ mi kalẹ̀ kí n kẹ rọ̀gbẹ̀dẹ̀ ní bàbá mi kọ́ mi, bàbá mi ò kọ́ mi lè tó lè kókó bí ọ̀tá. Àwọn alàgàdà fàyè awolé Ọ̀rúnmìlà lóye fá fún Ọ̀rúnmìlà. Nígbà tí bàbá ṣe ọdún ni wọ́n ní ẹbọ ni kó ṣe kó lè rí èmi ṣe. Àwọn abòṣì lọ́lọ́lọ́ wọ́n ní kí bàbá ṣagbọ́n ilé kó ṣagbọ́n oko kó léwé kan ìsọ́run. Ǹjẹ́ agbọ́n ilé o agbọ́n oko ewé kan ìsọ́run kì bá wọn yóò dé ọ̀rìn má bá wọn máa ṣe òde ayé náà làwọn bá wọn máa ṣe láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bí mi, nǹkan tí mo lè sọ pé ó máa ń bí bàbá mi nínú jù òun ni kán bọ́mọ sọ̀rọ̀ kó má gbọ́.
ìyẹn àkọ́kọ́. Kí èèyàn má pọ́n ẹbí lé, ó tún pẹ̀lú. Kí èèyàn má pọ́n àgbàlagbà lé, ó tún pẹ̀lú nǹkan tó máa ń bí bàbá mi nínú. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó fi kọ́ wa, pọ́n àgbà lé, bọ̀wọ̀ fágbà, pọ́n ẹbí lé, má dẹ̀bi rú. Àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nígbà ayé wọn nìyẹn. Olódùmarè kó bá wa ṣe ìgbèlẹ́yìn wọn, iwájú tán dojúkọ kó má dàlù, ẹ̀yìn tí wọ́n fi lélẹ̀ náà láṣẹ Èdùmàrè kí gbogbo wa kọ́wọ́ wa kó tẹ́tí, kárí jẹ, kárí mu, kárí ná, kárí lò, kí òkìkí wa kó ju ti bàbá wa lọ gẹ́gẹ́ bí ó ṣe wà. Wọ́n ní ọwọ́ tí èèyàn bá ọ̀nà lèèyàn máa lò lọ, ìṣe téèyàn bá lèèyàn máa ṣe lọ. Ẹ̀kọ́ tí bàbá mi kọ́ mi ọ̀nà lèmi náà máa lò, nítorí ẹ̀kọ́ yẹn àwọn náà jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiwọn gẹ́gẹ́ bí àwa náà ṣe jogún ẹ̀ lọ́wọ́ tiwọn, kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa náà kán lè jogún ẹ̀kọ́ yẹn lára titi wa náà. Nítorí ẹ̀kọ́ tí bàbá mi kọ́ mi ó ṣe pàtàkì tán lò ní gbogbo ìgbésí ayé wọn. Nítorí ẹ̀ ẹbí ará ọkùnrin obìnrin náà wà níbi ìsìnkú wọn lénìí, gẹ́gẹ́ bí wípé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa, òye tí wọ́n là kalẹ̀, òun ni ìyẹn ṣe jẹ́. Kí ọmọ mọ Ifá inú bàbá mi máa ń dùn, kí ọmọ gbọ́ Ifá inú bàbá mi máa ń dùn, kí ọmọ jẹ́ ẹni ọmọ tó ń gbọ́ràn inú bàbá mi máa ń dùn gidigidi níbi ibẹ̀ yẹn. Kí ọmọ gbọ́ Fá, kọ́mọ mọ Fá, ìyẹn jẹ́ àkọ́kọ́. Nítorí Ifá kan ní èní ọ̀yọ̀ láọ̀yọ̀ yẹ́yẹ̀ṣẹ̀ ńlá bó ṣe bí ojúmọ́ ní mú adébáfẹ́já tíṣọmọ ní ibú abùfákọ̀ tíṣọmọ ní kọ̀kọ́ dò. Ẹbọ náà ní kí wọ́n ó ṣe ọgbẹ́bọ níbẹ̀ wọ́n rúbọ ìjẹ́kọ̀ síbi ìtakọ̀dọ̀ tá àkọ́ mẹ́já, ilẹ̀ ọmọjá pọ̀ lápọ̀ jù, ilẹ̀ wa yóò pọ̀ lóde ayé o, gbogbo àdáwọlé wa kò ní irun lójú ayé wa o. Orúkọ tèmi ni Oyin kìí korò Adébísí Ògúntádé.